Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this. Wonderful performance. So if you can do it, we're waiting for ladies 50,000. We know all the guys can do it because the guys love Pasuma Wonder. So while we wait for Pasuma Wonder, let's have once again DJ Rexy. About 50,000 naira to any beautiful lady that can sing one or two of the songs. So we want you to please come down. We need more ladies if you can. Drop your pulse because Pasuma will not carry pulse. You are coming to imitate Pasuma here. You are coming to imitate Pasuma. So let your pulse be on your chair. Alright, please come forward. No time. Ejo, kí lorúkọ yín mà? Ògọ́lá aka kíni? Yèyé Ọ̀gánlá. Here, only here. That's right. Ejo, kí lorúkọ yín mà? Ìbùkún Olúwa, ẹjọ kí lorúkọ yín ní nickname IBK. We have Yèyé Ọ̀gánlá and IBK on the stage to imitate Pasuma. Are you ready? Yèyé Ọ̀gánlá, are you ready? Are you ready, IBK? You are ready. The audience are also ready because we're celebrating Pasuma, and this is more than just an ordinary birthday. It's also a full concert because we have all stars. We have some people that are coming on stage. We call them all stars. They were coming to perform on this stage. Small Doctor is in the building. All the celebrities in this Nigeria, they are here. So if you're not here, you're not a celebrity. So turn to your neighbor, celebrate your neighbor, and thank God for all the celebrities here tonight. Thank you so much. Are you ready, SLK? All right. Ẹ̀yin mọ́ mi àti dáàdì mi, àwọn obìnrin fẹ́ kọrin Pasuma báyìí. Yèyé Ọ̀gánlá ló máa kọ́kọ́ lọ́rọ̀ ẹ̀ méjèèjì. Obìnrin tó bá náà ṣìmọ̀ pé òun máa ṣe jù wọ́n lọ kó bọ́ síta. Ẹ jẹ́ máa bọ̀. Àti Táíwò Androde. Bàbá ti Kẹ́ni ni. Any woman that can sing Pasuma song and you can do it well. We are still waiting. The stage is yours. All right, let's go. You did very well. Pasuma did go here. Oh, Pasuma go here. All right, let's go. Ajibola ló ní ìgbà tí mo dé o. Onísìbí iṣẹ́ fújì o. Lálábí Pasuma lọ sọ fún ìbọ̀tán. Bùkọ́lá tán bá bí pé kí ni Paso ṣe. Ẹ̀yin dáhùn lóhùn o. Ohun tó ṣẹlẹ̀ yìí o. Celebrity Phase 2. Glow ambassador. Paso ni first Fuji artist o. Òun ló kọ́kọ́ bá wọn ní pọ́ṣẹ ní Nàìjíríà. Ìmúra wo ni ìtújú Pasuma gbèsè àti kíkókó ìgbà tí ó dé. Síbí iṣẹ́ Fuji o, èmi Pasuma wọ́n sọ fún ìdọ̀tí. Ó ní ẹran Amẹ́ríkà náà màmá rẹ̀ o. Ẹran Amẹ́ríkà náà màmá rẹ̀ o. Gbogbo yín èèyàn kì í sí sẹ́yìn. Paso ló ní kẹ́mi àjọ lọ tún lò sí o. Ó ló ti pọ̀ pọ́pọ́, ó ti pọ̀ pọ̀ jù o. Ẹran Amẹ́ríkà náà màmá rẹ̀. Ẹran Amẹ́ríkà náà màmá rẹ̀ o. Ó ní bá mi létí ọ̀sùn kí n tó fi ṣe o. Ó ṣàwọn pé èmi ò lágbára. Láwọn agbára fún mi kó má bàa ọ̀rẹ́ ti o. Ògbó Sátọ̀dé tó bá máa dára o. Kí mo ṣára tí mo o. Paso ló ní gbogbo Sunday tó bá máa jìnnà o. Sátidé ṣára tí. Sátidé ṣára tí. Ó lọ sí gbà kan jù lọ lọ. Ó sì gbà kan jù lọ lọ. Ó ṣe dàrú. Kí papa. Kí papa. Kí papa.
Tọmọdé tàgbà tó kọ́ fújì yìí tó wọ́n sọ mí di choice gan every corner go ọ̀nàbá Nàìjíríà ọlọ́bàdì wọ̀gbó wọ́n kí pọ́ndà sí ní wọ́n dẹ̀ kí pọ́rọ́kì rẹpẹtẹ. Àwọn dọ́ọ̀tì tọmọ̀ tán wọ́n sọ pé kò ní pẹ́ tán kó wá kí wọ́n lérè pé kí ló fún wọn ní àìdíà yẹn. Ọlọ́wọ̀n wọn ti jáde tẹ̀lé rí tó ń ṣe rẹ̀kọ̀dọ̀ tó ń kọ́ fújì o wọn lẹ́nu ní ibẹ̀ mọ́ rárá o. Èmi wà fún wọn lè sì pé o sátìrámọ́ ní gángan lórí ṣọ́ọ̀tà mi o Àlàbí máa ní ta ìrẹ́pẹ́tẹ́ máa ní ta ìbọn nígbà tí kì í ṣèyàn ṣèbọn lóun ló pè mí ẹ ó ṣáda ìní dájú òwà ní lórí ṣọ́ọ̀tà mi à. Láàrin àwọn mẹ́rin ẹ ti yọ wọ́n sẹ́gbẹ̀ẹ́ kan. So please let's choose just two. Tala máa mú ẹjọ́. Number second ṣáwọn ni number second. Àwọn honourables ní ara. Ṣé wọ́n wà ní second? Ṣé wọ́n wà ní second? Mi ìgbọ́. Okay, no. Yes. Mi ìgbọ́. Yes! A little bit louder, please. Is this second? No! Yes? Is this second too? No. So you're second. Please step forward. First position. No. Àǹtí mi, mo fẹ́ kọ́ mọ̀ pẹ̀lú qualify. Orin Pàṣọ bá mi play fún ẹ gbọ́dọ̀ jó sí dáadáa kẹ́tẹ̀lé wí nìkan. Ọmọ mi jà mú ní ìwò bẹ́ẹ̀. Thank you. Thank you. Thank you. Orin mọ́ṣáláṣí lẹ̀ jó sí. Thank you so much. Orin mọ́ṣáláṣí lẹ̀ jó sí. Thank you so much for watching our videos. And importantly, you need to subscribe because we drop videos almost every day. Any events going on in Nigeria, Gua TV is always the first to get there. So you just need to subscribe unless you'll be missing out. And how to subscribe? There's a circle here written Gua TV. Click on it, you see a subscribe button. Click on the subscribe button. That's all. And if any event just take place or you heard something, just go on YouTube, search for Gua TV. You see the. And if you have a big show coming up, any event, you can call us.